Wasiu tó bá ń wo fídíò yìí sórí gbogbo àwọn obìnrin tó ti palẹ́kún tí wọ́n ti bọ́ hòhò tí wọ́n ti sunkún pẹ̀lú ìyà tó fàyè wọn ṣe abímọ máa wò tó bá bímọ fún Wasiu wọ́n ló máa tọ́ nǹkan ẹ̀ fúnra ẹ̀. èmi ń sọ ni tó bá bímọ fún ìwọ ló máa tọ́ nǹkan fúnra ẹ̀. ẹ wo ọmọ tó wà ní Canada yìí Wendy wọ depression lọ́pẹ́lọpẹ́ àwọn èèyàn tó surround Wendy ní kò jẹ́ kó ya wèrè ní nǹkan tí Wasiu ṣe fún. kò ká obìnrin kún tó bá fẹ́ obìnrin ó bìlífù pé obìnrin nǹkan ṣeré ni kò fi wọ́n ṣeré kò jù wọ́n lẹ̀. ó ní yìí tó fẹ́ gbẹ̀yìn ìyẹn ò tiẹ̀ mú wọn rẹ̀ ná ó fẹ́ Father Abraham ó wá fẹ́ máa ṣe Mr and Mrs bọ́nà tí ń ṣe lọ́bì jùjú bìdá bọ́nà tí ń ṣe irú yẹn bọ́nà irú yẹn ti lè wọlé. Wasiu ò ní charisma to be even a chief of neighborhood, not to talk of an ọba, kò ní charisma. Wow. He is very proud, he is very rude, and he doesn't respect nǹkan tó ń pè ní obìnrin. Kò respect obìnrin. Yep. Ẹ̀yin tèmi ẹ wò wàhálà míì tún rèé fún Wasiu Ayinde o torí pé tẹ́ ẹ bá wo fídíò yìí parí ẹ rí i wípé àwọn obìnrin kan wọ́n tún ti kóra wọn jọ báyìí o wọ́n ní àfi kí àwọn bá Wasiu Ayinde ná tán bí owó nítorí pé àwọn ìwà apanilẹ́kún lóríṣiríṣi tó ti wù sí àwọn obìnrin wípé àwọn ò ní fọwọ́ lẹ́rán káwọn kàn máa wo Wasiu Ayinde kó lọ bẹ́ẹ̀ o. Ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kẹ́ ẹ rí gbogbo nǹkan tí àwọn èèyàn sọ nínú fídíò yìí ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe wá ń wò ó lọ ẹ bá mi wo ìsàlẹ̀ ẹ kílìkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá mi tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ilé tó lọ kọ́ síjẹ̀bú yẹn ń tó fẹ́ ṣe nìyẹn he thought ó fẹ́ ṣe politics ńgbà kan ó drop ẹ̀ why torí pé ó wò pé tóun bá ti join politics bóyá ọba lè má ṣe ṣe mọ́ n tó fi withdraw ọ̀sẹ̀ ẹ lọ wádìí ẹ̀ dáadáa nǹkan méjì ni he did not get the support of Tinubu torí Tinubu ò ní dán àwọn Ìjẹ̀bú wò toró mọ̀ Ìjẹ̀bú dáadáa kò ní dán wọn wò kò ní ever débẹ̀ because sọmọ wípé Wasiu ò sí ní line àtijọba Ìjẹ̀bú at all so he will not support him tó bá jẹ́ pé ó wà ní line kánìkan nínú àwọn fùṣìgboyè àbí kí ló kàn ní torí pé yes pélé yìí lè jẹ́ wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó máa help ẹ̀ láti jẹ́ kó Wasiu ò sí ní line rárá even kọ́ máa ka 1000 Wasiu ò lè ráyọ̀ kan mú kí ló wà lọ pé òun fẹ́ lọ jọba Ìjẹ̀bú alẹ́ èèyàn ó gọ̀ ni ó dẹ̀ ríra ẹ̀ tán ẹ ṣe gọ́mà ó ríra ẹ̀ tán ẹ ṣeun. Wasiu tó bá ń wo fídíò yìí sórí gbogbo àwọn obìnrin tó ti palẹ́kún tí wọ́n ti bọ́ hòhò tí wọ́n ti sunkún pẹ̀lú ìyà tó fàyè wọn ṣe abímọ máa wò tó bá bímọ fún Wasiu wọ́n ló máa tọ́ nǹkan ẹ̀ fúnra ẹ̀. èmi ń sọ ni tó bá bímọ fún ìwọ ló máa tọ́ nǹkan fúnra ẹ̀. ẹ wo ọmọ tó wà ní Canada yìí Wendy wọ depression lọ́pẹ́lọpẹ́ àwọn èèyàn tó surround Wendy ní kò jẹ́ kó ya wèrè ní nǹkan tí Wasiu ṣe fún. kò ká obìnrin kún tó bá fẹ́ obìnrin ó bìlífù pé obìnrin nǹkan ṣeré ni kò fi wọ́n ṣeré kò jù wọ́n lẹ̀. ó ní yìí tó fẹ́ gbẹ̀yìn ìyẹn ò tiẹ̀ mú wọn rẹ̀ ná ó fẹ́ Father Abraham ó wá fẹ́ máa ṣe Mr and Mrs bọ́nà tí ń ṣe lọ́bì jùjú bìdá bọ́nà tí ń ṣe irú yẹn bọ́nà irú yẹn ti lè wọlé. Wasiu ò ní charisma to be even a chief of neighborhood, not to talk of an ọba, kò ní charisma. He is very proud, he is very rude, and he doesn't respect nǹkan tó ń pè ní obìnrin. Kò respect obìnrin. Yep. Wọ́n ní ẹ̀yìn obìnrin lẹ́ ń sálẹ̀ lẹ́yìn o pé it's the women that are running after him o. Even if women are running after him, he has the power. He has the power láti reject wọn.
tó bá dẹ̀ wá ló fẹ́ wọn nìyẹn tán sún ẹ tó fẹ́ fẹ́ ẹlòmíì má fi wọn wọlẹ̀ á rọ́bìṣì wọn báyìí ní agboolé àwọn náà sálé wọn fún. ní agboolé kan ní oko àwo ní Èkó obìnrin 5 ló bímọ fún Wasiu wọ́n ń ṣọmọ ìyá wọ́n ń ṣọmọ bàbá o wọ́n jọ ń gbélé ní face me I face you gbá mi létí kí n gbá ẹ létí ayé àtijọ́. fún èèyàn mi ní. ọmọ mi rèé ọkọ náà fẹ́ jọba Ìjẹ̀bú yẹn Ìjẹ̀bú la pè é Ìjẹ̀bú. ọmọ alárẹ̀. nínú gbogbo ìlú láyé kò sí gbajúmọ̀ bí Ìjẹ̀bú. wọ́n lẹ́nu pa. honestly kò sí mo respect Ìjẹ̀bú eré tó ń ṣe yìí tuale mo bẹ̀rù wọn láti wákàtí lọ. máa nǹkan sọ ó ní tó bá débẹ̀ ó ní tó bá débẹ̀ sẹ́. Ìjẹ̀bú yarí gan o. ó rí wọn fín gan bí ìbá ṣe àrífín kírú Wasiu lòun fẹ́ jẹ Àwùjalẹ̀ máa lápẹ́ ẹ̀. ẹ ṣe gan ma ẹ jẹ́ afẹ́yàn mi láàyè mà ẹ mú tara yín. ẹ fẹ́ lò mí láàyè èmi ò tiẹ̀ máa ń sọ̀rọ̀ bọ́ ẹ mú tù mí mo ì máa sọ̀rọ̀ ẹ mú tù mí mo tún ní. ok Dennis no Ibu Owó sorry Ibu Owó dé síwájú yín AK Ibu Owó ẹ̀ka lẹ́ o. ṣé ẹ̀sìn bẹ́ẹ̀ ni sà. ẹ̀ka lẹ́ ẹ máa bọ́rọ̀ sọ ni. ẹ máa bọ́rọ̀ sọ ni àwa máa sọ nípa. ok sà ẹ jẹ́ ń gbé yín bọ́lẹ̀ sódà kéèyàn mi wọlé. Ìṣọ̀ládé. Ìṣọ̀ládé ẹ̀kalẹ̀ ẹjọ́ ẹ jẹ́ a máa ṣe kọ́mọ́kọ́mọ́. Ìṣọ̀ládé. ẹ jẹ́ kí n rọra máa yọ yín kí lẹ wá wọ gòkè fún o. Denise. Yes, Sister Maureen, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ìyá mi. Thank you very much for this show. We really appreciate it. Gbogbo àwọn ìjọba dúpẹ́ o. Ẹ rí i pé ọ̀rọ̀ Wasiu dàbí ọ̀rọ̀ Àbáṣà ni. Àbáṣà pé àwọn aláàfáà lọ́dún yẹn lọ́hùn póun ṣàdúrà fẹ́ni tó bá da gbogbo Nàìjíríà rù. Wasiu tó wá kọrin tó sọ pé a máa ní sùn káwọn ènìyàn káwọn kan dìde káwọn kábíyè àwọn kan dìde lọ́run kan gbèjà. ó lè máa pàdé ó ṣe fẹ́ kí n fún yín lórí yẹn ni. ẹ lè fún wa ṣe rí i pé ọ̀rọ̀ ẹ ó wá pàdé àkópọ̀ ó padà jálé lórí ń sin ó gbé pé ẹ sí ìdádé lórí. ó lẹ́ẹ̀dí sùn. àwa ò sùn ṣóun wá sùn sìn I'm sure ọlọ́run ló máa mọ̀ tó nǹkan go through. ọjà 440 wọ́n kàálẹ̀ big time. lẹ́yìn shiftancy wọ́n dẹ̀ ti lẹ́yìn tọ́ba tìjọba tán wọ́n dẹ̀ ti ní wọ́n máa gba gbogbo shiftancy tán fún un. ẹ jèbù rẹ o. a jẹ́ o ó kọjá ìyẹn ó ń ṣọmọlú ó jẹ́ ọ̀túnba fìdípọ̀tẹ̀. ẹ jèbù rẹ o jèbù dé tó kọ ẹ jèbù rẹ. ẹ máa yọnu sí bọ̀dá Wasiu o. ẹ jọ kí ni Wasiu fẹ́ nílé ayé ẹ̀ tí ó rí. kò sí o Ọlọ́run kẹ́. tó bá pe pírẹsidẹ́ǹtì lọ́la ipò òun fẹ́ wá rí lọ́la ó l'access. wọ́n ní ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́. tó kò ní ìtẹ́lọ́rùn ọ̀rọ̀ ẹ dàbí Tàbíọ́lá gẹ́gẹ́ àti yẹn ṣe sọ kò ní ìtẹ́lọ́rùn. ẹ mọ̀ pé tí jìgìdì bá fẹ́ tẹ́. ó dẹ̀ wá play gbogbo wa mo jẹ́rìí Saheed gbogbo ẹ̀ náà yìí máa fi bu. no ó ti kọjá ayé ẹ̀. ó ti kọjá ayé ó ti tó àṣírí rẹ̀. ó tẹ̀ lọ́kọ̀tù yẹn. and I don't want to believe I'm sure pé òun gangan mọ gbogbo history yìí. Yorùbá tó sọ pé tí ọmọ àlè lẹ́kọ̀ọ́ bá ti dà tí lẹ́kọ̀ọ́ bá ń tòrò ọmọ àlè bẹ̀ ni I'm sure ó mọ history yìí. èmi gan tí mo dàgbà yín náà tí mo wà ń bíbá mi ń ṣọmọ kékeré èmi ò mọ kókò ń ṣọmọ Ìjẹ̀bú-Òde. I like him so much but not for him to become our king. Àwùjalẹ̀ tó ní kó wá gbèjà àwọn Àwùjalẹ̀ láìkí Wasiu tóun náà mọ̀. Wasiu ti ń wá oyè ń Ìjẹ̀bú-Òde ó ti pẹ́ ó ń ṣèsìn. àwa ilé ẹ̀mọ̀gbà tí Wasiu gan dẹ̀ ń dàgbà tó máa ń wá sí Kàmpárì níbi rẹ̀ bíà palọ̀ níbi etí ìtalẹ́. àwọn èèyàn ní kó padà lọ́jà Àwùjalẹ̀ Èkìtì. tó ń
ń sìn ó máa kó máa lọ ní bàbá ẹ̀. Mo rẹ́rìn dákú ni o. No. Ẹ ṣe gan ìyá mi. Ẹ ṣe gan ni. Alájà ìrọ̀rùn. Àti jagbadẹ ti ṣẹ́gun. Àfìgbà tó ń gbá pẹ́nàtì wọ́n tróyìn o, wọ́n ti Alájà báwo la ṣe máa sọ̀rọ̀ yín sí báyìí. Ṣé àníṣe wúyè mọ́? Sísítà mi, ẹ kalẹ̀. Mo rí pé ẹ kàn dákẹ́ lọ, kíní yẹn wíìkì yín gan-an. Ẹ jọ ẹ wò ó, ṣé kò yẹ kó wíìkì yẹn ọ̀nà ìmọ̀ọ́sìn lọ. Ẹjọ́ yẹ bá pátá bù ẹ ṣí ẹ jẹ́ àgbẹ̀ kíní ìdí ẹjẹ́ 20,000 a lè ṣe é. Ẹ wò ó. Ẹ bá pátá. Alájà ń gbọ́ yín mà. Má ẹ kalẹ̀ gbogbo ní. Alẹ́ yìí náà ni ẹ pẹ̀lẹ́. Ṣe rí àǹtí tó sọ̀rọ̀ yìí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ń bí they are saying the truth and they are making sense and points out of all their words. Sister More ẹ ṣe ìyá mi. It's not that pé àgànù sí. We came here to learn a lot of lessons. Àṣírí tèmi gan kọ́ ọgbọ́n. Ṣe rí ìgbà yìí ṣe rí nǹkan tí tá a fẹ́ wò ó sìn. Ìgbà yìí lèèyàn tẹ̀ fẹ́ mọ̀ bóyá bọ̀dá yìí bóyá ọpọlọ wọn ń ṣiṣẹ́ dáadáa torí ó yẹ kí wọ́n kọ́kọ́ isolate ara wọn náà. Wọ́n ti ń kọrin kiri, wọ́n ti bẹ̀rẹ̀ sí kọrin. Wọ́n kọrin ó dẹ̀ kọ́ lọ sí eré lánàá. Àìnítìjú ṣe wá rí eléyìí ó wá jẹ́ kó fún obìnrin ní lesson bọ̀dá yẹn ò value obìnrin. Àtọ́. Àjámọ̀ kankan lójú ẹ̀. Ẹ tó lè sọ fún yín pé ó máa fi bàtà àtàṣọ yìí. Ṣe wá rí àwa fẹ́ wo gbogbo ẹni tó fẹ́ wá ganu sí pé òun fẹ́ fẹ́ wọn báyìí. Ṣé mọ̀ pé mo lọ prógrámù kan lénìí ìyá mi. Kò yẹ kí n wá sọ̀rọ̀ wọn bẹ̀. Ẹ wò kò yẹ kí n wá sórí prógrámù yín torí inú mi dùn pọ̀ lálẹ́ kọ́lọ́run ṣàánú mi. Ṣé mọ̀ pé kíní ìwà tí bọ̀dá yẹn wú ṣe ń pọ̀ affect àwọn ọmọ ẹ̀. Of course, because mi mọ̀ bí táwọn ọmọ yẹn fẹ́ fojú sínsìn. Irọ́ onísìn kọ́ o ẹnìkan sọ̀rọ̀ níbẹ̀ pé ẹ jọ àwọn ọmọ bọ̀dá wà sí obìnrin mélòó ló wà nílé ọkọ ọmọ wọn ọkùnrin wo ló marry. Irọ́ ni o. Ọlọ́run ẹlẹ́dàá ẹ wo mo rọra kúrò lórí program yẹn mo kàn ó pé gbogbo nǹkan tá a bá ń ṣe self-centered ká má fi kó bá àwọn ọmọ innocent tá a bí. Wọ́n ní kò sẹ́ni tó fẹ́ bá bọ̀dá yẹn dáná rárá pé everybody ń sá. Ẹ wo mo ń láti bí kò ṣe rí wọ́n ní àtàkọ́rọ̀ wọnú àdó kò lè rí ọmọ rẹ̀ kó wọ̀ ó yẹ kéèyàn jókòó ṣẹ́ra wa a ti ń bá tiwa lọ ẹni tó bá ti over 50 ó ti ń bá tiẹ̀ lọ àwọn descendant yìí tó affect àwọn ọmọ wọn. Ọlọ́run ẹlẹ́dàá àìwò mo kàn kúrò lórí program yẹn ni pé kíní jẹ́ kéèyàn lọ jókòó kéèyàn lọ. No, èmi kọ́ ọgbọ́n tèmi ò mi ò wá mọ̀ bóyá èmi kọ́ ọgbọ́n o. Ẹ wò pé kéèyàn lọ rò pé okay mo gbà pé èmi ò dáa ṣé mi ò lè change ìwà nítorí ọ̀la àwọn ọmọ mi. Ọmọ mi ni àti pé wọ́n kàn wọ́n ó dà pé wọn ò fẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ máa dákẹ́. Torí ṣe rí ọkùnrin tó ń pa obìnrin lẹ́kún kó wọ ṣòkòtò kó lọ wọ ṣòkòtò. Sister Ajiun, thank you for the gift o. Ọmọ yóò ní kọ́ńsàlẹ̀ àpò mo appreciate yín mà o. Ká máa dúró gan o. Ó dúró fẹ́ mi ó dúró fẹ́ everybody. So kò sẹ́ni tó dáa. Ẹ jẹ́ kí gbogbo wa kàn gbìyànjú ká lọ rìsẹ́ẹ̀tì láìfù wa ibi tá a bá dé torí ọ̀la àwọn ọmọ wa ó ṣe kókó bọ̀dá wa sí ojú tì fún wọn. Ẹbínú ẹ̀dá Rose tó ya pabolẹ̀ kálẹ̀ ṣé o. Ẹ ṣe ojú tì mí fún wọn. Ẹ ṣeun Alájà wọn dábòlẹ̀ fún yín ni o. Ẹ ṣe brọ́dà mi mo dúpẹ́ mo appreciate ojú tì mí inú mi ò dùn pé ọmọ because kí ni gbogbo eré ta là ń sá káàkiri
ṣebí torí àwọn ọmọ yìí náà ni. àwọn ọmọ yìí náà ni. so kí wá ní legacy tá a fẹ́ fi sílẹ̀. ultimate là ń sọ. tí bọ̀dá ẹ̀ tó bá rí èèyàn. ultimate bàbá. tí bọ̀dá ẹ̀ bá rí èèyàn tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ọ káwọn gan lọ jókòó ní kọ̀rọ̀ kọ́kàn tí ẹ rewind life ara wọn náà pé ẹjọ́ Abíọ́lá kú kí n ló kó lọ. gbogbo olówó tó ti kó Àríṣekọ́lá kú kí n náà kó lọ. they will come empty we go empty. ẹ wo ẹjọ́ torí àwọn ọmọ wa ẹjọ́ èmi náà ò dá o mi ò dá o mo ní bẹ́ẹ̀ tí o ẹjọ́ torí àwọn ọmọ wa mo bá wọ ọkùnrin mo bá wọ obìnrin tá a bá wà lórí ètò ẹjẹ́ á lọ jókòó torí ọ̀la àwọn ọmọ ẹjọ́ Ọlọ́run á wò wọ́n Ọlọ́run á dá wọn sí ẹrù oṣù 9 kò gbọ́dọ̀ já síná bọ̀dá Wasiu ṣe mistake omi ìsọ̀tẹ̀ ní o àti bọ̀ ni wọ́n ti kọ ẹsẹ̀ o. mi sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ojú ń tì mí. ẹ ṣe gọ́mà ẹ ṣeun gọ́mà. Prince ẹ kalẹ́ o. Sísá ìyá ọba ẹ mú tara yín àìmàsìkò ẹ mú tara yín. Prince doctor ẹ mú tara yín ẹjọ́ láti wọlé ẹ mú Prince ẹjọ́ kí lẹ rò pé ó lè mú Alhaji Wasiu Ayinde sọ pé àwọn ò ṣe àwọn òdúpọ̀sì bàbá wọn mọ́ because wọ́n làwọn fẹ́ jáwùjálẹ̀ wọn ò dẹ̀ dúró ń bẹ̀ wọ́n gbọ̀nà ilé ẹjọ́ lọ kí lẹ fi pé ó lè fa change of heart ṣé wọn ò fẹ́ jà fún ẹ̀tọ́ wọn mọ́ ni àbí kí ló lẹ fi pé ó ṣẹlẹ̀. Prince ẹ sọ̀rọ̀ ni. Hello Prince. Èmi máa gbé yín wálẹ̀ o. Ẹjọ́ Dr. Okay. Ẹ káalẹ́ ńbẹ̀. Ẹ káalẹ́ sà. Ṣé rí ọ̀rọ̀ ọba jíjẹ? Lákọ̀ọ́kọ́, ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn gọ́vnà wa. Okay. Ta ní Dàpọ̀ ó jẹ́ ẹni tí ó lè fi èèyàn jọba anyhow ni yóò ti jẹ ọba yẹn. Bẹ́ẹ̀ ni bó ṣe mọ̀ pé Ìjẹ̀bú ni wọ́n ó máa lẹ́yìn. ọmọ ọba ní Dàpọ̀ náà ọ̀rọ̀ ọba kì í fẹ́ dá sí. Okay, I don't know. And kẹ́ kò fẹ́ fọwọ́ sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti jọba kì í fẹ́ fi ṣe. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ Wasiu yóò ti jọba yẹn gbé. Bẹ́ẹ̀ni èmi gan agree bẹ́ẹ̀. Torí agbára ń bẹ lọ́wọ́ àwọn ìjọba wa. Bẹ́ẹ̀ni. Under àwọn ìjọba dẹ̀ ní ẹni ọba under àwọn náà wà. Bẹ́ẹ̀ni òtò ẹrí yẹn sọ. Ẹ jẹ́ bá wa táàpù o ẹ bá wa share program ẹ gbé like yìí kọjá ibi tó wà yìí náà. Ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ state àwọn gómìnà míì wà tó yẹ pé wọ́n máa ń dá sọ̀rọ̀ ọba. Ẹ bá wo Ọ̀yọ́ state nísìn kò sí nǹkan tó kan gómìnà láti yan ọba. Ẹ bọ̀ tọ̀yọ́ Ọ̀yọ́ dá sí. But ẹ ṣàjà dúpẹ́ because òun náà ní kókò sọ náà bẹ́ẹ̀ ló ṣe padà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò ṣe nǹkan tó fẹ́ ṣe. Yàtọ̀ sí owó wọ́n ní orí la fi ń dádé orí la fi ń mẹ́ran láwo ẹni tí yóò jọba yóò jọba ẹ gbọ́ mi owó nìkan kọ́ la fi ń jọba o bẹ́ẹ̀ ni Ọlọ́run ní fi ní jọba lóòótọ́ but àwọn tá à ń pè láfọbàjẹ́ náà èmi mọ̀ eléyìí ó jẹ́ lẹ́sìn fún gbogbo àwọn tó ń fagídí wá nǹkan tí kò wọ́n lẹ́tọ̀ọ́ sí. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú ti jẹ́ kí nǹkan kó yé gbogbo Yorùbá pé irú eléyìí kò ní ṣẹlẹ̀ ní wọ́n ti gbé president tó dálẹ̀ o wọ́n ti mú àpẹẹrẹ gidi Ìjẹ̀bú ti in fact àwọn ló yẹ kó jẹ́ head
àwọn ló yẹ kó máa fún nǹkan tó ń ṣe yìí kò tíì sí ibi tó ti ṣe nílẹ̀ Yorùbá nǹkan tí Ìjẹ̀bú ṣe yìí kò síbi tó ti dìde báyìí rí nílẹ̀ Yorùbá tí mo bá pa irọ́ ẹja mi lórí pláfọ́ọ̀mù yìí ní gbogbo Káàárọ̀ Oòjíire tó bá gbé èèyàn tó fẹ́ gbélé wọn lórí kò tí ì síbi tí wọ́n ti rí irú kan báyìí ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mo sì tún sọ ẹjọ́ ẹran ẹ là mí lóye ibi tó bá ti ṣẹlẹ̀. tó Ìjẹ̀bú ó yẹ ká gbé gbòòsà bìkọ́ kò tí ì sí ó ṣẹlẹ̀ káàkiri ṣé kí n máa kà á ni mi ì fẹ́ lọ síbẹ̀ Prince ẹ ṣé ìyá ọba Nikki ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ ẹ bẹ contribution yín ẹ káàbọ̀ ẹ kálẹ̀ mà ẹ bá mi power tap ẹ̀yin èèyàn mi. nǹkan tí mo rí sí ọ̀rọ̀ ń kú mi tá a bá dé ọ̀dẹ̀. Èkìtì state chieftaincy affair is the most mi ò mọ̀ yẹn bọ̀ eléyìí tí èmi rí sí ojú èmi yìí. Mr. Maureen. mo gbé oṣù bàbá yìí mo respect Ìjẹ̀bú respect mo ní fún wọn wá times 1 million. wọ́n jókòó wọ́n dúró tán ni wọ́n jáde tilétilé tọmọdé tàgbà wọn ò ní kan Ìpẹ́rù wọn ò ní kan Ṣàgámù wọn ò ní kan Ìléṣe gbogbo Ìjẹ̀bú dìde with one voice. orí íńtánẹ́ẹ̀tì ṣéèkì gbìgbìgbìgbì bó ṣe ń ṣe ṣó níbí náà ṣe ṣó níbí náà ń fohùn lẹ̀. mo mọ̀ nǹkan tí mo sọ o kò tí ì síbi tí ṣe rí ọ̀rọ̀ ọ̀gá ẹni Ìbàdàn ìzìmọ̀ àní níbo ni wọ́n ti ṣe irú ẹ̀ nílẹ̀ Yorùbá tí èèyàn kan dàbí èèyàn tó ní òun fẹ́ jọba tó dẹ̀ ní agbára tó dẹ̀ súnmọ́ jọba tí àwọn èèyàn yẹn dẹ̀ dìde tó dẹ̀ win ẹsẹ̀ ẹyọkan fún mi ẹ bá mi tọ́ka sẹ́yọkan ẹ sọ ìlú náà fún mi ìlú ẹyọkan tírú ẹ ti ṣẹlẹ̀ Ìjẹ̀bú ni the first wọ́n dẹ̀ ti dá nǹkan tó da sílẹ̀ ẹ tí ì rí nǹkan kan wàhálà wọn máa sọ tí wọ́n bá gbé ìgbékúgbé ibùdó wá bá wọn àwọn aráàlú máa dìde ẹ̀rù bà mí you know why I'm talking like this I was part of it because àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni mo dẹ̀ rí nǹkan tó ń lọ lórí platform mi pẹ̀lú fire for fire. bẹ́ẹ̀ni. tí wàá lè Ìjẹ̀bú ẹlẹ́nu gan o. Mr. Maureen. Ma. nǹkan tèmi fẹ́ sọ lálẹ́ ni pé ṣé rí ìgbà tí gbogbo wọn ti fohùn ṣọ̀kan yẹn kò sí nǹkan tó lè yẹ tán ti ní no and their no is no. ṣé rí nǹkan tèmi wá fẹ́ sọ fún ọ̀nkú ni. ṣé rí nǹkan tèmi wá fẹ́ sọ fún ọ̀nkú ni pé ọ̀nkú òde ẹ má torí pẹ̀lú ẹ̀ẹ́dẹ̀ ṣe wá bọ̀dì jẹ́. kí ló tẹ̀ ń gbé fídíò mi wálẹ̀ báyìí kíkùn? kí ló dé tó ń gbé fídíò mi wálẹ̀? Fami. Kí ló dé tó pípì yìí kàn ń pè wálẹ̀ ní gbogbo à? Kí ló dé? Bó ṣe ká tó lò. Kí ló dé? Ẹ má jẹ jáde fún yín o, máa ṣe ṣó mi kọjá ibi tó yẹ kí n ṣe dé o. Gbogbo ẹni tẹ́ ń ṣe tẹ́ ń gbé fídíò mi wálẹ̀ mo ń wọ̀n níyìn o. Sister Maureen, kí ló dé? Kò yé mi. Why now? Ṣáàdọ́dọ̀ yín ni. Ẹjọ́ èdè búrẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ stop ṣe bẹ́ẹ̀ o. Àdọ́dọ̀ yín. Máa ń jáde tán fún yín o, má dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ọdún kan mi ní kúrò ní ọ̀rọ̀ yín o, sóbìrà Wasiu. Ẹ sọ fún àwọn tó ń ṣe kán lọ stop ẹ̀. Ṣé àsọ̀rọ̀ Christian àǹtí Maureen wọn gbádùn àti kí gbogbo lédèrèdè ní. Mo ìláìkì yín ni o. bá ṣe ń ṣe nìyẹn ebe ẹni tó máa ṣe fún wa ní 3 days ago náà nìyẹn bọ́dá Wasiu máa ń wá bí wọ́n wà bí pẹ̀lú fake account. ẹ̀dẹ̀ wà ń gbé fake ní wálẹ̀. Kí ló dé àṣàbù yín nǹkan tẹ́ ẹ ṣe nìyà. ẹ máa jẹ gba. wọ́n ń gbòòtọ̀rọ̀ bí ètò fi máa lọ correct mistake wọn. kí ni gbogbo yẹn kí ló ń ka yín lára. ẹ jẹ́ ẹ bá mi power tap ẹ bá mi share ẹ bá mi power tap ẹ finish ẹ go ahead ya. kẹ́tì ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ àwọn afipá gbógun tí ó tọ́ sí wọn. Ẹ̀yin ni kẹ́ lọ tún wọ ara yín ṣe náà.
àbí. kò sẹ́ni tó fọ̀ sí ṣèbí tí bẹ́ẹ̀ lẹ́lẹ́ fẹ́ jọba ta ló fọ̀ sí. ìwà lẹ́wọ̀ ọmọ ènìyàn. ẹ ò bá mo ṣe gbogbo mo yẹ mọ iṣẹ́ nu kò ní bá ṣí ẹni tó ẹ̀mí láìkí lẹ́nu ní ọ̀dà o. ẹ ò bá mo ṣe gbogbo mo yẹ mọ iṣẹ́ nu. Ẹ go ahead ma. Sísá ọmọ ẹ continue ẹ continue ẹ máa tó tẹ́ ẹ kù díẹ̀. ó kù díẹ̀. ẹ̀dẹ̀ lẹ́wà o ẹ má sì torí pé ẹ̀ ń lọ sẹ́dẹ̀ kẹ́ ẹ bá ọ̀dẹ̀ jẹ́. Kò yé bàbá mi mọ wáyé tó fi ń disturb podcast mi kí náà ń bá kiri. ó ti bàjẹ́ ó ti bàjẹ́ nìyẹn o ẹ tọ́jú ìwà yín ìwà lọ́ba àwúre ẹ má jayé àwọn ọmọ yẹn má yé yín ẹ jẹ́ káwọn ọmọ yẹn náà. wọ́n ti jẹ́ máa yé. káwọn ọmọ yẹn rógolo. ẹ jọ̀ọ́ nítorí ọ̀la ni nítorí pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí ó máa di ọ̀rọ̀ ìtàn ẹ rí i pé àwọn kan ó ti dìtọ̀ ọ̀rẹ́ dìnnà. wọ́n ti ń túṣu désàlẹ̀ kòkò gbogbo ìtàn ìgbésí ayé yín báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ. ìkan sọ wípé ọ̀rẹ́ òun ẹjọ́ ṣe kékeré ni ó tú gbogbo ẹ̀ lánàá ara mi ṣe gbà ò mo ló fi lójú ẹ̀ báyìí. ìtìjú ńlá. Ọlọ́run ọ̀gá mú ṣòro ni. ẹ jọ̀ọ́ ṣẹ́rí Ìjẹ̀bú Èmídòdò tó bá jẹ́ pé yẹn ni gbogbo wa ìṣọ̀kan ṣẹ́rí pé ṣọ̀kan ni tọ́ba ti sọ no báyìí ṣe ti mọ̀ pé no. no wọ́n no àwọn eléyìí anything tó bá fẹ́ wá gbà. ẹ lè wá sí torí pé ẹ dé lọ́sọ̀kọ̀ òru kan tẹ wá máa fi ọwọ́ lálẹ̀ ṣe rí orin tẹ kọ́kọ́ kọ yẹn disqualify ni gédégbé ẹ tójú wọn mọ́lẹ̀. wọ́n tún wá láyà wọ́n sọ fún yín pé ẹ pàdé ní pópó. Oh my goodness ẹ wá ní kán jáde tán fún yín. No, ó ní ẹ fẹ́ bí máa ń bẹ̀ fún bọ̀dá ní láti gbọ́ yẹn. Ojú wọn yẹn ẹ fẹ́ dojú gbogbo Ìjẹ̀bú mọ́lẹ̀ ẹ mú kékeré ọkọ o ṣe rò pé Ìjẹ̀bú kéré ni wọn kéré wọn dúró gidigba tọ́ba ti sọ pé yes ni. wọ́n ti ẹ̀rí Jẹ̀bú fún ìyẹn ni mi ò láìkì. wọ́n tún wá gbọ̀ ní ilé ẹjọ́ lọ ẹ mọ̀ pé wọ́n sọ nǹkan tó lẹ́tọ̀ọ́ sí wọ́n tún wá lọ kọ́ àwọn eléyìí ní àyà. ẹ jọ̀ọ́ o ẹ tún ìwà yẹn ìwà gangan ẹ tún ṣe ẹ lọ tún ìwà ṣe ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ṣe ti rí pé ìwà ni àwọn Saheed gan wọn bá yín dá sí wọn bá yín wọn wò yín ni gbogbo wọn wò yín wọn dá sí mo dẹ̀ mọ̀ pé barista yẹn ká ní kò kú ni ó máa bá yín sòtọrọ ká ló sì wà lórí ilẹ̀ alàyè. ẹ jẹ́ arán bọ̀dá mi létí ẹ jẹ́ nǹkan tó ń sọ lélẹ̀. yẹ ti gbọ́ ó ní tẹ bá bí òun lẹ́jọ́ tẹ bá bí mi lẹ́jọ́ à á pàdé ń pópó níbo lẹ ti wá pàdé báyìí bọ̀dá. ṣe bá ti pàdé ń pópó báyìí ṣe bẹ́yìn lẹ́lẹ́ ṣe mọ́ ẹ̀yin lẹ́lẹ́ lọ́mọ náà. Ìjẹ̀bú yarí wọ́n yarí. wọ́n yarí kan lẹ̀ ní pé ẹ má bá wọn tra ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń tra ẹ̀ yẹn wọ́n ní eré ọmọdé ni àṣekun ọmọ ẹdun òun lẹ̀ ń bá wọn ṣe kẹ́rì kan jáde ńlẹ̀ fún yín tán Ọlọ́run Ìjẹ̀bú ni. ó jáde tán o. I'm part of them sẹ́rí bọ̀dà ẹ̀ wọ́n move from platform to platform ni. ojoojúmọ́ ni gbogbo wọn ṣe ń gbàdúrà lọ́jọ́ ìgbà lọ́n kírun lórí awọ wọ́n dúró kan sílẹ̀ tó aláwọ̀ èèyàn wọ́n gbàdúrà lójú méjèèjì pé Olúwa o má jẹ́ káríwá aláwùjalè yẹn ẹni Ọlọ́run fẹ́ ẹni tó ṣe fẹ́ àwọn délẹ̀ tí ò ní kọ̀rọ̀ sáwọn lẹ́nu. wọ́n ní kó gbẹ́nu dákẹ́. wọ́n máa rọ gbogbo èèyàn lọ́rùn. wọ́n ní kó gbẹ́nu dákẹ́. Oh, Dr. Omofela, thank you sir, thank you for the. ẹni wá sí gan ẹ tún wá ń kọ orin. ó ní kẹ́ gbẹ́nu dákẹ́ sọ ẹ̀ gbẹ́nu dákẹ́ mọ́. ta ló wá gbẹ́nu dákẹ́ nínú ẹ̀yin àti bọ̀dá Wasiu. bọ̀dá mi ni ọ̀nkú pàpà gbẹ́nu dákẹ́. ìgbéra sánlẹ̀. ó tún wá ní òun ó fòun jò lórí ẹ wo ẹ jẹ́ ìdákẹ́ kí n máa wò ẹ má gbé fídíò tèmi wálẹ̀ mọ́ o tó bá tún jálẹ̀ kó tó èmi kan á dìjẹ̀bú lọ́wọ́ kan ni o tí kò bá tún jáde èmi á dìjẹ̀bú tó lọ́wọ́ kan ni tí bá dẹ̀ dìjẹ̀bú ẹ ní láìkì mi because mi ò da rárá tí bá bẹ̀rẹ̀ ẹnu mi báyìí àyà ẹ má jẹ́ kí n ṣí mítà fún yín o so brother mi nìyí èmi àti ń dẹ̀wà ẹ sọ fún ọ pé kì í ṣe show mi. ìwà yẹn gọ́gọ́ ní kẹ́ ẹ tún ṣe ọkú ìwà yẹn ní ìwà yẹn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ó ní kẹ́ ẹ tún ṣe. ẹ káàbọ̀ ẹ ṣe gan ìyá mi Dr. ọmọ ṣé mo fẹ́ là ní àbí ọmọ jọ mo ṣe àgbẹ̀ Dr. Coker ẹ kalẹ́ sà.
Ọmọfẹlá. Good morning. Ẹ káàárọ̀ sir. Good morning sir. Good morning, everybody. Okay, you're from America. Yes, thank you. I will be brief, and I'll be objective with what I want to say. Okay, I think the last time I spoke, I said I'm not going to speak for or against. You said so. But you see, but we're going to talk objectively. But people reacted, but it doesn't really matter. Life is not all about emotions, but it's about objectivity. And I told the people of Ijebu that it's all a competition of technicality. Now, if we should be factual, it's not everything we know we say in public view. But what so many people have said about his character, about his thank you for the money gone. Oh, go ahead, sir. About his character, about his faults is very true. And you see, leadership is about example. And yes, technically, if we need to be factual, you can't carry people you want to lead to court. It shouldn't be you that should first go, if you are right anyway. But above all, you see, the reason why you will withdraw is because, see, let's be objective. The issue that you withdrew is not the issue. This is what we should learn from it. That if we're in position, we should always do the right thing. See, if it is not withdraw, this is Nigeria government. They can put the wrong thing in place, and everybody will just shout and keep quiet. But I bet you they've advised him, because you see those people of Ijebu, technically, we understand that. You see, I spoke the other time that it's technicality they will use to strike themselves. We already know how he's not from that family and where he passed to enter that family from the paternal or the maternal, and we already know that dimension. That is the reason why he went for that title. See, this is a game of calculation. It's a game of calculation. That was why he went for that title, so that he can have some little technicality ground to be able to say something. But we know that was why I said that day that is an issue of technicality. So strike yourself with technicality ground. Because now I always tell people, if you're in the court, I can't be challenging you and be telling you what to use to attack me. It's you that needs to go and do your research and deal with me in your best way. So now they've looked at it technically, I guess, and they've advised him, Baba, that the more these people unveil you to the grassroots, are you getting me? It will be an embarrassment to you. And you will become unpopular. Yes, it's better you withdraw. Are you getting me? That is why he simply said that. But if you look at his background in school, how he came out from school, how he didn't go to school, so if you look at it, it will be a slap to those Ijebu people that are educated and advanced. This person, what people are saying, wọ́n ní tí kí Wasiu bá ti jẹ́ kínní yẹn, wọ́n tún gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́, báwọn máa face wọn, wọ́n dẹ̀ máa drag àwọn, you know, Ijebu people, they are very, very, very. So as I was saying, so what is important that I want us to learn, because I like to learn from every experience. Are you getting me? I tell people in my local environment that, see, fight the fight that anywhere you are, when anybody hear you, they will back you up. Don't fight the fight that at the end of the day, yes, see, for someone to technically go and plan that position because you know such situation will happen, is a brave person. But you see, he has some good attributes that God loves, but he's using them wrongly. That's from my personal view. Because God loves brave people. For someone to carry, you are wrong, and you are carrying someone to court, is a high level of braveness. Are you getting me? It's a really high level of braveness. Now, if those people lose guide, if they are not careful, without braveness, we have people that are brave wrongly and they defeat people that are correct. That's what we should learn about life. So if you have the facts, go all head to the end point. That's why I tell people that when we have issues, police issue, don't be intimidated by anybody. If you have facts, hold it. Go after the game. Don't say someone have money more than you. There are sometimes you see these police are not foolish. These police are not foolish. These court are not foolish. So at times you can actually be patient, and in the course of going through the process, you can just have someone that have sense among them, and God will say that no, this person have a case. That's why I tell people, don't fidget over situation. But you see, if you fidget, the wrong person will be positioned there and nothing will happen. So it's all about knowing what you want.
and going for what you want. Is it in Nigeria that you say they are doing the correcting? What is correct in Nigeria? Nothing. But if you don't stand now, if those Ijebu people are challenging and they don't have fact at hand, they will still lose. Nobody will tell Alaji to withdraw, but because they are already pressing him on his process, and he can't stand it anymore. He knows this guy is not taking things will go out of hand. Yes, and they are holding his process, and these are facts. They are already going back to his background. Yes. And when people start doing background search over you, you see they want to spoil your image over what is not. So the only best advice is withdraw. I bet you in the next coming days, in next 2026, you will see that they will give him another position somewhere, because these are all political game and political puzzle. Like a king? No, not like a king, but they know how they always compensate themselves. It's someone of high places that have told him to withdraw. If not, we know his character. He will not withdraw. We know him very well. Are you getting me? It's someone in high places that must have advised him, Baba, don't worry, relax, don't worry, you are still fine. Are you getting me? But above that, this is what I want us to learn as an individual. If you go there yourself and you are the right stand, and person will know they correct, they will chance you this Nigeria. Only my chance to find. Oh, God, swagbe. Oh, God. They will chance to find. So, because if they didn't tell him to withdraw, I know him very well. But the people, there is no how, because the noise was too much. The special thing about the rejection was too loud. Yes, the special thing about their noise. And at the end of the day, it's going to cost APC a lot in the Ijebu kingdom. And you know they need Ijebu. They need Ogun State 2027. They can do protest votes, and you see, and we have highly played. You know how many sons, you know how many judges from this state? Do you know? Very true. Do you know how many very well? Mike Adenuga, all of them are from this state. Ogun State, Mani, and Ijebu Kingdom. When they told me it's about 600 community under Awujale alone, honestly, I didn't know. Very true. Very true. So it's a very powerful, assuming it's a small part of Ijebu King, but yeah, about this way too. But in a situation, Onja they talk for one, very now let me just round up. The beauty about the coming out and the noise is because they have fact at hand. They are going to the root. If they don't have fact at hand, you see, government don't easily withdraw. They don't usually retrench. Because it is clearing is not from those languages. It is clearing. It is clearing. And you cannot even prove it. Yes. That's the. So how can I want to support somebody who doesn't have documentation to back whatever he wants to go for. So any government that back that kind of thing, they want to cause war. Wahala ma ṣẹlẹ̀ ìlú yẹn wọn dey fẹ́ wọn need there. And even the governor is Ijebu, and I just learned that he's from a royal home, so automatically you will be careful. He's a prince. He's from a royal home. And so what do you expect? This is the issue. You know, in court deal with the game of evidence and proofs, and you don't have evidence and you run to court. Alaja, sorry sir, there's a wrong narrative. They say Billionaire Adenuga is an Ibadan man. No, he's from Ijebu. Adenuga is from Ijebu. Go ahead. Mama wọn ni wọ́n ti wá. Mama is from Ijebu Ode. Mama wọn ni àwọn gan ti gbé bá dùn. Àwọn Ìjẹ̀bú wà ní. Ìjẹ̀bú ni Adénúgà. Tí bàbá àti ìyá Ìjẹ̀bú ni Adénúgà. Ẹ máa wá ẹ lọ béèrè dáadáa ẹ lọ ṣèwádìí. Eléyìí mo máa mọ ní o. ẹ gọ́gùn ẹ̀. Àdìtẹ́lẹ̀ ẹ máa gbọ́ ẹ lọ farabalẹ̀. Ní ìdígọ́gùn nú eléyìí mo mọ àwọn ẹbí yẹn dáadáa tó. Sísímù rè àná tí ẹ lọ tẹ ẹ bá ṣèwádìí ó máa yẹ yín ẹ má wọrí. Ìwádìí wo lẹ mo fẹ́ ṣe tí mo mọ̀ wọ́n. Ẹ má wọrí báwa náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn bàbá oníbàbá ti ṣèwádìí ara rẹ̀. They live in Ibadan. Ìjẹ̀bú ni wọ́n. Àná ti ṣèwádìí ara wọn ọmọ Ìbàdàn. Ẹbí Àwùjalẹ̀ ni ilé Àwùjalẹ̀. Sísítà mi ibẹ̀ yẹn kọ́ là ń lọ lé ní ẹ fi bẹ̀lẹ̀. No, eléyìí tẹ̀sán yìí no mi ò ní fẹ́ mo rí mo mọ̀ pé eléyìí tí mo lè má mọ̀ yòókù, but this one you are saying right now I know it. So go ahead sir, sorry. So the technical error Baba just did was that you don't have enough evidence and you went to court. Now, with the implication of what you did, if government want to support you before, you've crippled them.
Because when you go to court, the judge wants to work with evidence and proof. Are you getting me? But assuming he didn't run to court, government can be playing politics and be calling those family, going front and back, doing this one and that one. But the moment you've rushed to court, you've crippled the hand of the government. And there's something that he did. They've not even picked anybody from that lineage. So who is he taking to court? It took the governor to court. So I don't know whoever advised him. He made some technical error there. Yes, it's a technical error. Highly technical error. So that's where his mistake came from. It's a technical error. Technical error. It's a big blunder. So his legal advisor didn't advise him well. Mm-hmm. They didn't advise him well. So thank you very much. That's just thank what I you, want to say. Thank you, sir. Ani Adisa, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kú ètò. Ẹ pẹ̀lẹ́ mà. Èmi ò ní nǹkan tí n fẹ́ sọ púpọ̀. Nípa bọ̀dá Wasiu tó fẹ́ joyè, Ọlọ́run yọ wọn tán lọ jẹ́. Tán fipá jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap ẹgbẹ́. Tó bá máa tó ijọ́ méje, wọ́n bá gbé adélé wọn lórí ọ̀tá wọn fàyè lẹ̀. Ọlọ́run yọ wọn. Kò sí agbára tán lè ní. Kò sí ẹgbẹ́ tán lè ṣe. Because adé Àwùjalẹ̀ kì í ṣe adé tán kàn máa gbé just for anybody tán máa délé lórí. Mo sọ lórí platform mi wípé tí àwọn afọbajẹgun ò bá ṣọ́ra tán bá gbé adé lẹ́ni tí ò tọ́ lórí nǹkan á ṣẹlẹ̀ nílùú yẹn. But Ọlọ́run ṣeun. Bóyá àwọn gan-an bóyá bọ̀dá Wasiu bóyá ó ti sùn bóyá wọ́n ti fa àwọn kankan hàn. Ọlọ́run yọ wọn. Kò jẹ́ bó ṣe jẹ́. Wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ orí wọn. Ìjẹ̀bú òjòjò wọn orúkọ wọn rò wọ́n wọ́n try o Swale respect wọn pọ̀ sí wọ́n try Ìjẹ̀bú try grateful heart rèé ó dé àwọn Ìjẹ̀bú nù. Ẹ kálẹ́. Kí ló pa yín lẹ́rìn? Ṣé mi ò sọ fún yín jọ yẹn tẹ́ nínú ilé jẹ́? Mo máa gba owó mo kó jẹ lónìí rọ́ṣẹ̀ owó kan tí mo sọ mo kó jẹ. Yorùbá Space TV, thank you very much, I'm grateful. Ẹ ṣé o, thank you. Ó kàn lẹ́nu ni. Though we are tí mo next move wọn ṣá o. Kò sí next move èèyàn kò sí next move kò sọ́nà road ti block. Because what he said was he discontinued the court case. That's what he said. Ó ti withdraw òun ló lọ kọ́ ó dé withdraw. Yes. So what do you mean kò sí nǹkan kan ó ti fi ó fèrè gèdè ó sádà. It's so funny. Ẹ lọ ka iye sand ẹ má jẹ yẹ̀yẹ́ o kí ni ọ̀rọ̀ yẹ̀yẹ́ kọ́ o go and count the number of sand from Ìjẹ̀bú Kingdom. Yeah. The number of doctors from that place, the number of businessmen from that place. Go on, Ìjẹ̀bú. Ẹ wo mi fẹ́ sọ̀rọ̀. Ẹ yẹ lọ ka àwọn Ìjẹ̀bú tó ní ọlá tó nílá tó lélẹ̀. Yeah. And they don't joke from fún nǹkan tá a rí wọn. They don't joke with Awùjalẹ̀ too rárá. And the worst part of it, ṣe fẹ́ gbọ́. Gbogbo Ìjẹ̀bú ló dìde wọn ò fẹ́ mọ̀ pé ìkan Ìpẹ́rù ìkan Rẹ́mọ ìkan Ṣàgámù gbogbo wọn yà ní pátápátá. You can need the whole of Ìjẹ̀bú kwan one kò ní 2% support. Kò ní 2% support. Ẹ lè ka èèyàn mẹ́bẹ̀rẹ̀ lè kà ń bì láti ìjọta ti ṣe show tó dúró tán bí tó kó bá kanta àwọn sísá Yétúndé bá kanta Aṣíwájú kanta Grateful gbogbo àwọn tó ń jáde yẹn kò sí. Even from his own lineage, from his own family, from his own immediate family. Lára kò ló ní 2% kẹ̀, ó ló ní 0%. Kò sẹ́ni tó dìde pé ààyè ọmọ wa ni o. Kò sí. Wọn ò jáde fún. Ẹ mọ̀ pé kò bẹ́bí ṣe number 1. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀kẹ̀rẹ́ ibẹ̀ kọ́ ló ti wá. Yes. So you cannot fight bí tó ti wá. It's like kéèyàn kọjá ààyè ó kúrò ruling out. No, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tó ti plan for a long. Yes. Gbogbo ilé tó ń kọ́ṣẹ́ òṣàgbọ́ lámì mọ orúkọ tó ń pè é gbogbo yẹn. Wọ́n kọ hòtẹ́ẹ̀lì tó ń ṣe bakery tó ń ṣe ọmọ ṣe yẹn because of. Wọ́n ìmọ̀ owó yẹn gbẹ̀yìn ni. Àánú wọn ò lè wo kí ló dé. Ẹ má ṣe yẹn ò jẹ́ bóyá. Wọ́n lè wo. Uncle Jones, you said so. But tí ò bá ṣọ́ra wọ́n lè gba olórí ọmọọba yẹn lọ́wọ́ ẹ̀.
èmi náà rí bọ́ wọ́n tẹ̀ lérí ni wọ́n náà àwọn máa yọ yẹn. tí ó bá ṣọ́ra tí next Awùjalẹ̀ tó bá débẹ̀ wọ́n lè yọ because nǹkan tó fi fẹ́ da gbogbo ẹ̀rú nìyẹn so wọ́n lè yọ kúrò. wọ́n tẹ àwọn yẹn ti sọ pé àwọn àgbà lọ́wọ́ ẹ̀ pé kò lè jó lórí ọmọ ọba. Exactly. olórí ọmọ ọba wo ni gangan wọ́n kàn fún olórí ọmọ ọba Ìkìlẹ̀ náà pé Ìjẹ̀bú Ìkìlẹ̀. Ṣé mo pẹ́ ni tó fún táìtù yẹn kàn fún táìtù pé kinní ni òun lòun ń change ìtumọ̀ táìtù yẹn nísìnyí. Akilẹ̀ náà pé kò ti kí. ẹgbẹ́ ọmọ sọ wọ́n ní but seriously he must tell us where he's from. wàhálà ẹ̀yin ọmọ Nàìjíríà yẹn níyàwó. tó bá jọba ọyìn máa yan olórí ọmọ ọba gangan ìdílé yẹn. for example ẹgbẹ́ ṣe sample kan fún yín ṣe rí ìlú àwọn ọba first class wà dáadáa ṣe rí Àwùjalẹ̀ ìṣọba yẹpẹrẹ. mo ní wọ́n ní 600 community ló wà lábẹ́. Abẹ́òkúta kì í ṣọba yẹpẹrẹ àwọn first class ọba nìyẹn. Àkárìgbò first class ọba ni. ṣe rí àwọn ọba tó wà lábẹ́ wọn gangan náà ń pè ní ọba ìlú yẹn but first class ọba wà. irú èmi sì mo wá láti Ìrọ̀lù. níbo ló ń jẹ́ bẹ́ẹ̀ Ìjẹ̀bú náà ni. Ìjẹ̀bú ni láfítà Ìlíṣàn. ok. ìlú yẹn tóbi so ìlú kì í ṣe pé ó tóbi náà but ó tóbi àwọn olówó everything jáde láti bẹ̀. ok. ìlú yẹn ọba tó wà ńbẹ̀ gangan àbúrò bàbá mi ni. bàbá mi wọ 99 kó tó kú ó wá fi bàbá mi ṣe olórí ẹbí tó yé yín olórí ẹbí ọba yẹn ó fi ṣe olórí ibẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọbìnrin ṣe mọ̀ pé bàbá mi nídìílé bàbá mi ọba ni nídìílé ìyá mi ìyálóde náà ń jẹ. ìyálóde ìlú wa gangan àbúrò ìyá mi ni ó ti wọ 89. ṣé nǹkan tí mò ń sọ yé yín ṣé rí bàbá ọkọ mi ni mo lè pe Wasiu. mo fẹ́ ọkọ níjẹ̀bú òde. ó ní káwọn Ìjẹ̀bú ká pàdé pópó. àwọn nǹkan tó rọ̀ mọ́. ẹ dẹ̀ fi hàn ẹ pàdé ẹ̀ pópó lóòótọ́. ṣe rí àwọn nǹkan tó rọ̀ mọ́ bọ̀dá Wasiu ó pọ̀ gan-an. ṣe rí ó gbójúlé àwọn nǹkan kan tó wá yíwọ́ padà fún. ẹ alágbára ni. ìkíní èèyàn gbọ́dọ̀ ṣe obìnrin. èèyàn gbọ́dọ̀ ṣe obìnrin èèyàn gbọ́dọ̀ sọ pé báwo ni obìnrin máa ṣe nínú ayé yìí. then ìkejì. ẹ bá mi. bàbá màmá wọn ti bá wọn ní màmá is not from your baba ọkọ because it's not from Ìjẹ̀bú Òde. okay bọ̀dá Wasiu so ìkíní ni. ẹ bá mi bá wa táàpù ẹ lọ program ẹ bá gbé láìkí síwájú ṣẹ́ ẹ̀ láìpẹ́ ni. ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó lákọ ó lóbi ó lákọ ó ti ṣe àwọn àgbà ẹ wo àwọn mùsùlùmí yẹn tẹ́ mọ̀ pé wọ́n sọ. ó ní wọ́n ganu sí ó ní kọrin. ẹ wo bó ṣe ṣẹ̀wọ̀n wọn ò sọ̀rọ̀ wọn mú mọ́ra wọn tún ní kó bẹ̀ ó lóun ò bẹ̀ ó lóun tún jọ ìṣẹ̀lẹ̀ ó ní láyé ó lóun tún jọ ìṣẹ̀lẹ̀ àwọn àgbàlagbà máa ń pòwe pé wọ́n ní ọmọdé búròkò ó bojú wẹ̀yìn kì í ṣejọ́ kan lolúwere ń pààyàn. ṣẹ́rí wọ́n ti rẹ́kẹ̀ wọ́n ti parí iṣẹ́ ẹ̀ ni wọ́n ní kó lọ ṣìṣe ni. ó yẹ ká tẹ̀ wá bẹ̀rẹ̀ sí í fura sí wọn because ẹ wo látìgbà tí màmá wọn ti kú ní gbogbo àwọn ó ń ṣe tẹ́lẹ̀ ọ̀bọ̀ nísìnyí ó wá pọ̀ sí wọ́n ga ní sí pléènì. ẹ wo ti gba pléènì yẹn mi rí i pé ìgbà pléènì yẹn àbìlú ńlá ni. ẹ dúró ṣe rí ojú tèmi fi wò ó sista mori ní pé ẹ wo Emmanuela tó fẹ́ ẹ wo dìwé tán fi yapa Emmanuela ò kéré láyé o ẹ lọ kọ sílẹ̀ Emmanuela kò kéré láyé àgbà gidi ni Emmanuela ẹ rí pàmòbìnrin yẹn kàn ń ṣe fàájì ẹ lọ because ó fẹ́ fi Emmanuela tún mú òkè ń bì kan ṣùgbọ́n ó tún wá kọjá àyè ẹ̀ ló fi ṣubú. ẹni tó bá mọ Abẹ́òkúta dáadáa tó bá mọ ẹni tó ń jẹ́ Emmanuela kó lọ bèrè Emmanuela ò kéré láyé. àwọn èèyàn sì ní who knows her. so Ọlọ́run kàn fẹ́ fi ìwà ẹ̀ hàn yí pé wọ́n ní kọ́ngù á kọ́ngù síbì kan òun lọ́rọ̀ ẹ̀. omi tó pọ́ǹkù sí yóò dáa ìtàn yóò tán yẹ internet doesn't forget ìtàn burúkú lélẹ́yìí. tó
àwọn ọmọ àwọn àrọ́mọdọ́mọ wọn máa bá àrọ́bá ìtọ̀ burúkú tó wà nílẹ̀. ẹ mọ̀ pé àwọn ọmọ ẹ̀ kan wọn ò ń yọjú pé àwọn ọmọ ẹ̀ tán ju tó jẹ́ lọ́ọ̀yà yẹn. They say Emmanuel father is babaláwo in Abẹ́òkúta. Ayé Emmanuel kọ́lá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni o. Emmanuel ò ṣẹ̀yìn o. Ẹ fi Emmanuel alẹ́ ẹ̀yin ayé. Ẹ̀yin ayé. Mo máa ń tẹ̀lé ṣùgbọ́n ẹlẹ́nu rẹ̀ sọ o. Ẹ lè sọ ohun tó wù yín o. Ẹ kì í sọ ọ́ lọ́wọ́ ọba ẹgbẹ́ Emmanuel alẹ́. Mo mọ̀ pé tó bá wà ń korodo inú yàrá ẹ̀ kan ó máa gé kàjẹ́ ni. A ní ìtàn tó wà nílẹ̀ yìí sẹ́ẹ̀. Ìtàn tí ó jẹ́ àrọ́mọdọ́mọ. Ìtàn tó jẹ́ pé ó ti fi ra èbú fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ọkùnrin. Bíkọ́ tó yẹ wáyé wọn máa bú wọn kiri ni. Ọ̀tọ̀ ni pé wọ́n ní bàbá ẹ̀ gangan kò dẹ̀ sí ìbọn ọ̀tà kó sọ pé irọ́ ni. Wọ́n sọ pé bàbá ẹ̀ ò mọbi tó ti wá. Àbẹ́ ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Ẹlẹ́ ọmọkùnrin yẹn no eléyìí ò ń ṣe pé èèyàn ò ní tìjú èèyàn ò ní tìjú. It's like the rise and fall of K1 ni. Mo túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. Bàbá tó lẹ́nu pa K1 lẹ́nu pa. Ó lẹ́nu pa. Ó ní ẹnu. Ó wá play Manchester ní 1 hour lólò. Confirm ni. Ó wá play Manchester 1 hour lólò. Ó dẹ̀ gba 30,000. Pìtìpìtì ayé ba big time. Ẹ wo orí tó ṣẹ̀ ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ẹ̀kọ́ tí ò yé àwọn èèyàn ni pé o ní ìdá àti lówó o ní ìdá àti lọ́lá kó tó mọbi tó wá. Ó ń sọ pé irú ẹ̀ bàbá 68 pẹ̀lú ọlá ẹ̀ pẹ̀lú orúkọ ẹ̀ pẹ̀lú ibi tó mọ̀yàn dé wọ́n ní ò mọbi tó ti wá. Ẹ mọ̀ pé tí a bá ka ẹrú kí náà sọ pé ó máa ṣẹlẹ̀ inú ẹrú á bàjẹ́. Ẹ kálẹ̀ mà. Ẹ kálẹ̀ sá o káàbọ̀ sórí ètò. Mo kàn fẹ́ tipping sí ọ̀rọ̀ yìí ni because ọmọ Jẹ̀bú-Òde lèmi náà. Ẹ káàbọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá kan Fìdípọ̀tẹ̀ gangan Alhaji ò lè jẹ́. Wọ́n ti sọ fún wa ń bẹ̀ already a ti mọ̀ yẹn. Fìdípọ̀tẹ̀ gangan fún ara gan ọdún pín sí méjì. Tẹ́ bá lọ wo bàtán jẹ́ lówó ọmọba àwọn ìjẹ́lẹ̀ ni pé ọ̀hún jẹ́ lówó ọmọba lásán wọ́n máa ń fi Ọ̀túnba sí lẹ́yìn. Ẹbọ tó bá wà kùsù gan fún ara ẹ̀ ó béèrè lọ́wọ́ wọn pé níbo ta ni bá wọn náà tó béèrè lọ́wọ́ wa pé ta ni bàbá ẹ̀ níbo ni ìdílé tiẹ̀ ti wá nínú. Nǹkan tó pa bàbá yàwá bí ẹni yẹn Ọ̀túnba wọn gangan nǹkan tó pa bàbá yẹn nìyẹn náà. Mi ò mọ yẹn. Ìgbà tó fi tó yọ fún nílé wọn bá Ọ̀túnba Ṣùbọ́mi ìgbà tó jẹ́ lé wọn bá ó jọ Ọ̀túnba sí wọn ní pé wọn jẹ́ lé wọn bá lásán kó máa fún ní so wọn wá fún ní Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀. Mo sọ fún àwọn èèyàn bí bàbá àwọn èèyàn ló sọ fún. Ọba yàrá bí dẹni Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ àwọn ìjọba ní pé ó yàtọ̀ pé ìkan Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ìkan Fìdípọ̀tẹ̀ abẹ́wà ní sọ́ọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ fẹ́ gba ipò lọ́wọ́ àwọn ni. Ibi àtàwọn oṣù bàbá yẹn kú náà ó tó fídíò lórí YouTube ó tó sọ bàbá yẹn tẹ bá rí ègùn tó gé kí bàbá yẹn tó wọlé ẹjọ́ yẹn ọmọ Fìdípọ̀tẹ̀ ẹ lọ fídíò wà lórí YouTube ègùn tó gé àtàwọn àtijọ́ kúrò fún ọmọ pé ìrònú yẹn ló pa bàbá yẹn o ìtẹ́jú jẹ́ wọn lé ìwò tó pa ègùn tó gé kó tó wọlé ẹjọ́ yẹn kó bá kan Fìdípọ̀tẹ̀ gan ọ̀hún lè fi jẹ́ because ọ̀hún lè pèsè méjì ọ̀hún tó sọpọ̀tẹ̀ gangan wọ́n ti dẹ́wọ̀n ló sọpọ̀tẹ̀ kó ṣọ́wọ́n gangan ló sọpọ̀tẹ̀ wọ́n ti dẹ́wọ̀n yẹn tẹ bá dé dẹ́wọ̀n sí iwájú lé bísọ̀nù bá jọ ìbí wọn lè má nà ẹ̀mọ́ bẹ́ẹ̀. pé ó fẹ́ jọba. Níbi tó ti máa ń bọ òòṣà. Àwọn òṣè bọ́ọ̀tà bí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú ṣe bọ́ọ̀tà yìí kó jáde káwọn náà. Àwọn ẹlẹ́bi lọ́wọ́ yẹn. Káwọn náà campaign láì bí ọmọ Ìjẹ̀bú ṣe dúró tán yìí àwa ò rí wọn. Àwọn ẹlẹ́bi lọ́wọ́ yẹn àwọn ẹlẹ́bi ọwọ́ yẹn gángan ìfọ̀kọ̀tẹ̀ kò lè jẹ́ because ibi tó ti gbà tó wọ ìgbẹ̀bí yẹn ibi tó ti òòṣà ìjàgbọ́lá ibẹ̀ ibi ilé gangan tó ti mọ ilé yẹn ẹni tó mú wọlé ibẹ̀ yẹn ìtẹ̀lébọ̀ ìgẹ́sọ̀ òun lé lórí ẹbí ibẹ̀ yẹn ká ní pé kò tún lè jọba nítẹ̀lé ni ìyẹn ló máa jẹ oyè yẹn bó sì yẹn náà fẹ́ jọba níjẹ́ bòde sí wa dájọ́ pé kó tó kọ́ ẹ̀ apẹ́ tó bá kọ́ tóun bá lọ tó kálíkílà bá lọ á kan fìlẹ̀ gbé wa bá kan fìlẹ̀ gbé wa á kan fìlẹ̀ pọ̀tẹ̀ á kan gbélé gbé wa padà kó tó wá kan ìwọ so tẹ̀lé lọ sí oko yín ó jẹ ìtẹ̀lébọ̀ ìgẹ́sọ̀ nǹkan tó ń dùn wọn láti ní pé gbàtí bàbá ìwà àlàyé tọ́ fún bàbá wọn lórí ọmọ bá ìjà wà láàrin ọdẹ kọ́sẹ̀ pé yà ṣùgbọ́n mi ò mọ fún lórí ọmọ bá. wọ́n ní King Wasiu did not enter Ìpẹ̀bí o.
òkè bí kò fi dẹmọ náà ni kí náà tẹ̀ ní kí náà pé nǹkan tán ni wọ́n ṣe yẹn o. òun náà kọ́ ó fi dẹmọ ní ìgbà tí bàbá ṣe omi jẹ́ sí ìjọba yẹn. àwọn èèyàn ti tú wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa. ìlú òṣèkàn bẹ́ẹ̀ náà ó fi gbé ẹ̀ lárugẹ ni. nǹkan tó náà Ládi àti Bọ́lájí yẹn pé Àwùjalẹ̀ fi kọ́ńtẹ́tì bàbá wọn báyìí máa gbé oyè yẹn kúrò nílé ọ̀wọ́n ọ̀ ti pé at least bí bàbá yẹn kú yẹn kó tẹ̀ fún kan náà méjì bí kó fún Bọ́lájí ni kó fún Ládi. gbàtó kò ṣe oyè ọmọ bàbá ṣùgbọ́n mi yẹn. kò ṣe oyè Ìjẹ̀bú náà Àwùjalẹ̀ kọ̀ fún bàbá yẹn fún wa pé ọ̀rẹ́ òun kọ́ sẹ́tẹ̀ bàtọ́ ń jà tọ́jú parí ìjà. ó ṣe ìpọn tó ṣe bẹ́ẹ̀ ó ṣe pé bí oyè lákàn tó ń ṣe kínní normal pé ọ̀rẹ́ mi ò mọ fún ẹ̀hún kò dá lọ́lá. so nǹkan tó bí ọjọ́. Ilé Ìtẹ́ our heritage UK thank you Ilé Ìtẹ́ náà pé nǹkan tí ti fò. gbogbo yẹn ìgbà tí Ṣùbọ́mi jẹ́ kò ṣe kankan bẹ́ẹ̀ yẹn òun kàn package ara ẹ̀ ní wọn ṣe kankan kò sí nǹkan tó yóò yẹn wọn ṣe. ẹ bọ̀ ṣe mọ̀ pé nǹkan tí kì Alhaji Wasiu ṣe yìí ẹ mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ ṣe ó ti ń plan yẹn. Tẹ bá ń gbọ́ láti etí èmi àti àjọ máa jáyọ̀ bá ó máa sọ lórí ẹ̀ láti etí ó ti ń plan ẹ̀ 80 ló ti ń plan ẹ̀ kí ni kò ṣe pé kí ni kò ṣe ọ̀nà 90 80 ló ti ń plan kí ni lẹ̀. ẹ mọ ìyàrá tí Àwùjalẹ̀ ti pé kó wá joyè tó ní òun joyè gbà tó ló gba Máyégún tó dé ọjọ́ yẹn ni wedding 2020 wọ́n ti February 20 àbí January 20 2020 tó gba tó dé tó sọ fún Àwùjalẹ̀ pé bàbá wọn ti jẹ Máyégún ilẹ̀ ìwọ́nà Àwùjalẹ̀ ní pé ta ló fún ẹ lóyè ó ní Aláàfin ó ní kó lọ pa Aláàfin wá ẹ lọ wo fídíò ó wà lórí kìíní kéésì ẹ lọ wo pàtó Aláàfin dẹ tẹ̀lé pé wáyé tó sọ fún bá pé ó fẹ́ joyè ó wá dọ̀bálẹ̀ ọjọ́ yẹn ni wedding ni ọmọ àtò ó dilé wọ́n sọ pé ọ̀wọ́n ṣe mí ti lọ́wọ́ ó dọ̀bálẹ̀ báyìí Aláàfin kan báyìí wáyé tó sọ fún bàbá ẹ lọ ó wà lórí kìíní ó dọ̀bálẹ̀ báyìí Aláàfin kan báyìí wáyé tó sọ fún bàbá pé wọ́n fún ní Máyégún. bàtí bàbá Ṣùbọ́mi wá kú yẹn ó wá fẹ́ gba olóyè ọba ìwọlé bọ́sí ọmọ pé tó bá jẹ́ ọmọba ò lè joyè tó bá joyè ó ń ṣe ọmọba ò ń joyè. nǹkan tí èèyàn gbọ́ tí gbogbo wọn sọ ọmọba ò ń joyè láyé nǹkan tí Kàsálí fi joyè níjẹ̀bọdè nìyẹn kó n fẹ́ jọba bá lọ fẹ́ jọba lọ sí tèlé ìwé Ìgẹ̀sọ̀ lọ jọba bẹ́ẹ̀ ọmọba wọn ti fún yìí ọ̀njọ́ ọmọba ò ń joyè bá joyè ó ń ṣe ọmọba. tó wọ́n fẹ́ gba olóyè ọba yẹn wọlé bí wọ́n ti jẹ́ olóyè ọmọba o tí bàbá yẹn ti lọ wọ́n lè fi kò possible. ẹ mọ ọdún ọdún wà níbẹ̀ bó tó sọ nínú orin tó sọ nìyẹn pé bàbá mọ̀ nǹkan tó ṣe tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní fòun jó lórí ọmọ. ẹ tó bá ní last year tó bá ní palace last year 2024 pàtó dé palace ẹbí nǹkan tí àwọn kìíní ṣe fún Balógun Láwùsá àwọn tó Balógun Ṣọ̀tẹ̀ wọn lè sẹ́yìn ní wọ́n jókòó sí ayé tí Ṣòbí máa jókòó sí wọn ní kò ń ṣàyẹ nìyẹn wọn lè sẹ́yìn àwọn Balógun Láwùsá pé kò ń ṣàyẹ nìyẹn ó lè jẹ́ olómọ bá ọbẹ̀ ibi ẹ̀kọ́ sí because mọ̀nyí máa tó lélẹ̀ táwọn ìjọba jókòó ẹgbẹ́ Ṣòbí máa ń bẹ̀ báyìí tó kù báyìí máa lẹ́gbẹ̀ẹ́ kejì báyìí kúkú Ọ̀gbẹ́nọjà àná létà pàtí báyìí tó kú gómìnà wà lẹ́gbẹ̀ẹ́ Ṣùbọ́mi máa ní ẹgbẹ́ kejì ọjọ́ tó yẹ fún léwọ́n báyẹn tó lọ káàkiri gbogbo Ìjẹ̀bú tó dé ọjọ́ kejì 24 ọmọ ẹ̀ṣẹ̀ ojúdọ̀ba ó wà lẹ́kọ̀ọ́ sí yíyá yẹn àwọn Balógun láwọn ọ̀rẹ́ dànù ni àwọn tó ń Balógun Ṣọ̀tẹ̀ pé ó lè jẹ́ lómìnira yẹn bẹ̀ tó ṣàyẹ̀ nìyẹn yẹ́ yìí kò wá palace yẹ́ yìí ojú ẹ̀ tì kò wá palace yẹ́ yìí. so ó ti ní àwọn resistance tẹ́lẹ̀ àwọn èèyàn wọ́n lè dànù pé ó lè jẹ́ olúwa ọba ayẹyẹ ọdún mọ̀ àtẹ́yìn bẹ́ẹ̀ ọdún yìí ayẹyẹ ẹni ọkọ̀ jókòó síbẹ̀ kí ló wà ní ló wà sí àṣẹ Àwùjalẹ̀ ológun Ọ̀gbẹ́nọjà Sọ́ni Kúkú bàbá wá sí palace lọ́dún yìí pẹ̀sọ̀ bàbá sick ológun ló wà sí Ọ̀gbẹ́nọjà ló wà sí. nígbà tẹ̀sẹ̀ yá ni tẹ̀sẹ̀ ojúdọ̀ba ọdún. yes ológun ni for now ológun ni ló wà palace sìn gbogbo wọn ẹ̀dẹ̀kẹ̀ wọn support ẹ̀ gbogbo wọn Balógun Dáúsá yẹn láìkẹ́ gbogbo wọn yẹn ọmọ bí ọdún gbogbo wọn lọ́nùgbà wọn àga ọmọ Ṣùbọ́mi ọmọ Ládi ọmọ tẹ̀lé wí. kí ló ní olówó tó wà níjẹ̀bọdè ni tó máa ka 50 wà látẹ̀lẹ̀ kò sí mbẹ̀ níjẹ̀bọdè olówó tó wà níjẹ̀bọdè. Ládi máa rà pa Ládi ó máa rà pa èlò ló ní lọ́wọ́ àgbàtọ́ wọn ti wà ní billionaire tó káwọn ọmọ billionaire ní Nàìjíríà ni láti wọn àtẹ̀ tó kálẹ̀ mọ́ billionaire. bẹ́ẹ̀ni. ó kọ̀ ó ṣe ìnáwó ní tẹ̀bí tó ń ṣe ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ tó ń pìkì ní ìṣẹ̀lẹ̀ ìnáwó lọ́dún ìṣẹ̀lẹ̀ 2020 ẹ máa dún àwọn ló tó wà ní kíní ni ìlúkọ̀ ṣe yẹn kọ̀ ṣe bẹ́ẹ̀ kò sí kọ́ tó lè ṣe níjẹ̀bọdè òun náà ti mọ̀ kó ti pé wàhálà yẹn pọ̀ pé ojú kan máa tòun ní kó tẹ àwìdúrọ̀ ó máa tẹ̀ ó fara pé kó n fi gbogbo wàhálà yẹn lẹ̀ kò lè jẹ́ ó ń ṣe bẹ́ẹ̀ ni àwọn tó wà níbẹ̀ tó jẹ́ mọ́ ẹbí gan ọtí sẹ́tù wàhálà yìí lọ lọ́wọ́ ká má sọ pé wọ́tẹ́ pọ̀ wọ́n láti ta ọtí kẹta wa. because they said wọ́n láwọn kan wà tó jẹ́ pé wọ́n máa fún gbogbo wọn ní ráìsì wọ́n ní kí ló ṣe fáwọn wọ́n ní kò ṣe ìkọ̀kọ̀ fáwọn kí ni ìdúró ẹ̀ níjẹ̀bọdè kí ló tẹ̀ ṣe láti lè wá jọba láwọn lórí. nínú gúúpù yẹn sì ọ̀hún 44 ló wà nílẹ̀ tọ́lẹ̀ síbẹ̀ tó máa mú
bọ́n fún ọdẹ qualify tẹ́ pé wọ́n ṣe ọmọ ẹkẹrẹ tẹ́ pé èèyàn gidi ni wọ́n jẹ̀bọ̀dé èèyàn ńlá ni wọ́n ṣé bí náà nígbà pé bí èèyàn kéré ni àbí Bọ́lájí àbí Ládìlẹ̀ máa ń yọ kéré àbí bàbá Adékúnlé yẹn gbogbo wọn tẹ́ pé professor ni wọ́n doctor ni wọ́n gbọ́ wọn ta ni wọ́n. àní wọ́n pèdè kan wọ́n ní tó bá jẹ́ 65 years ago àwọn dìídì wá ẹni tó kàwé lọ́dọ̀ lọ mú wá so why táwọn máa nísìn ojú ti tú là làwọn máa padà sẹ́yìn àwọn Ìjẹ̀bú sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o. no o ti pé àwọn tó lè bá wọn sọ̀rọ̀ díẹ̀ bí wọ́n ti kú bí àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n lè chance wọn ìrẹ̀pọ̀ tó máa dìde ọmọ wọn máa pé tó máa sọ̀rọ̀ bú sóhun tó mọ̀ tó wọn wà. mi rò pọ̀ mọ̀ because tó bá mọ̀ wọn ò ní ṣe nǹkan tó ń ṣe and internet doesn't forget gbogbo ṣe ẹ̀rọ gbogbo ọ̀rọ̀ tó jáde lórí internet ó lè pamọ́ ni. Madam ká má pa fún wa náà so nǹkan tí Balógun kìnìún náà sọ Bísóyè sọ àfikún wa mẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ náà ẹgbẹ́ Bísóyè táwọn ti gbé Bísóyè ẹ lọ fídíò Bísóyè 2020 bóyá bá Tinubu tó ba gọ́vnà jẹ tí bá ti gba Bísóyè ló máa ń bínú tán tó má pèsè sí pé àtẹ́gẹ́ pé Bísóyè lẹ́yìn sí pé máa rí ìbàdàn máa ṣe 10,000 pounds sí ẹ máa sọ nǹkan bẹ́yẹn mọ́ tó bá dọ̀là ó máa yóò padà ní tó bá ti ń bínú tó bá ti ń pààyàn ló máa ṣe bí wèrè ìbá wọn náà ní London ṣé òun náà sí lára wọn ni.